àbí kí ló ṣẹlẹ̀ gan? Àṣà sọ pé Nàìjíríà yìí o ṣe àbí ẹ̀ ń sọ pé Yorùbá ò sí lára Nàìjíríà ni wọ́n ń sọ ni wọ́n fi ní kí Sunday Igboho máa gbẹ̀yìn òdì. Àbófin ò ṣiṣẹ́ fún ìran Yorùbá. Ẹ̀ṣẹ̀ tí oníkálukú ṣẹ̀ ọ̀gbẹ́ni olórí àwọn darandaran ń gbà yẹn Nnamdi Kanu àti Sunday Igboho tá a bá gbé sí ẹ̀gbẹ́ ara wọn èmi ò ń ṣe ilé ẹjọ́ èrò tiwa là ń sọ ẹgbẹ́ sẹ́gbẹ́ ara wọn wo ẹjẹ́ á bẹ̀rù Ọlọ́run. Àbí mo gbọ́ tẹ́ ẹ sọ pé kírímìnà ni tó bá jẹ́ kírímìnà ni ẹ̀rí dà ẹgbẹ́ rí lọ ilé ẹjọ́ tí Sunday Igboho bá lóun ò ní wá sílé ẹjọ́ ń gbà yẹn tàbí lọ́ọ̀yà rẹ̀ ò ní yọjú ìgbà yẹn ní kẹ́ ẹ tó mọ̀ pọ̀ dáràn ni. Sì í ṣẹ̀ṣẹ̀ náà kéèyàn rò wípé ààbò ló kùkù mí àtẹ̀bí mi káwọn kan wá ní o ṣe máa dáàbò bẹ́bí ẹ̀ tó àròjọba o àrò ẹ̀yin ọba o ẹ̀yin ọba àrọ̀ yín o ẹ̀yin ọba àrọ̀ yín o ẹ gbéra ńlẹ̀ pa o ẹ wá nǹkan ṣe o ẹ má jẹ́ káwọn kan wà lẹ́yìn ibì kan kán máa sọ̀kò ìbànújẹ́ sínú ìran wa ẹ má jẹ́ àgbélé ìláyè ẹ jẹ́ kó ń bẹ̀ yẹn. Congratulations sí Priscilia ọmọ Ìyábọ̀ Òjó ó ti bímọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ó lóyún kò lè lóyún ọkọ rẹ̀ ò lè fún yàn lóyún ó ti ta nǹkan ọmọkùnrin ẹ̀ ló fi dowó ariwo ń tá a máa ń parí o níkànnì wa pé ẹjẹ́ á ṣọ́ra fásọ̀bàjẹ́ ọ̀rọ̀ nǹkan tá a rí ẹjẹ́ á ṣọ́ra fún un. A máa ń pariwo fún àwọn arónípin àwọn alásọtán pàápàá jùlọ àwọn tó wà lórí ìkànnì lóríṣiríṣi torí pa fẹ́ pawó àmọ́ sọ tí ò ṣẹlẹ̀ àmọ́ sọ̀rọ̀ ìbàjẹ́ nípa èèyàn kábíyèsí Olódùmarè. Àwọn kan ń béèrè wípé bó ló ṣe ṣe àwọn òróyún nù ẹ̀ àsìkò tọ́mọ yìí wá foyún hàn tó fi fọ́tò oyún hàn ìyẹn Priscilia làwọn èèyàn bá ń pè kò yẹ kó fi hàn ó yẹ kó bímọ tán ni láì mọ̀ pọ́mọ yìí ti bímọ lásìkò tó ṣe ń fi fọ́tò oyún hàn torí ẹ̀yin àṣebàjẹ́ ni. Irú ìgbéyàwó yìí ọkọ àtìyàwó yìí ọmọ ọgbọ́n ni wọ́n mọ̀ pé béèrè pé gbà ó lóyún dára ẹ̀ wọ́n gbójú yín kúrò lára oyún ni. Nínú ìwádìí la ti rí pé gbogbo aṣọ tó ń wọ̀ aṣọ tí ò ní foyún hàn ni. Ṣebí yẹn ní àwọn fọ́tò tó ń fi sí orí ẹ̀rọ ayélujára àwọn